Ẹ̀yin èèyàn wa, ìròyìn ìbànújẹ́ là mú wá fún yín lénìí nípa àǹtí Àjàrà. A mú wá sí ti gbọ́ yín láàárọ̀ yìí wípé àǹtí Àjàrà tí ẹ mọ̀ tí ó ń ṣe fíìmù Yorùbá ó ti jáde láyé o. Arábìnrin yìí tí a mọ̀ sí àǹtí Àjàrà tí ó ń ṣe fíìmù Yorùbá, ẹ ó gbúrí nǹkan tí ó ń ṣẹlẹ̀ báyìí. Arábìnrin yìí ó ti jọ́lọ̀ ń lépè o. Ẹ ṣáà rí bí mo ṣe ń làágùn. Gbogbo ọ̀rọ̀ náà ni ó sá síbi gbogbo ara mi báyìí. Wọ́n ní àǹtí Àjàrà ní liver problem ni. Àwọn míì tún sọ wípé àǹtí Àjàrà wípé ó ní oyún ni. Àwọn èèyàn tún sọ̀rọ̀ wípé wọ́n ní ta ló fún àǹtí Àjàrà, ta ló fún lóyún. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí kò fi dáradára yé wa o. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ owó àti ọ̀pọ̀lọpọ̀ àdúrà, ṣùgbọ́n a ń fi ìgbà àti àkókò yìí a fi ń sọ fún yín wípé àǹtí Àjàrà ó ti jáde láyé. Àbúrò rẹ̀ ti jáde, ẹ̀gbọ́n rẹ̀ ti jáde, ó ti wá sọ̀rọ̀ nípa bí àǹtí Àjàrà bí ó ṣe jáde láyé. Ẹ̀yin èèyàn wa, kí ló ń ṣẹlẹ̀ báyìí? Kí ló ń ṣẹlẹ̀ ní Yorùbá movie industry? Wàhálà ńlá rèé. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Ẹ̀yin èèyàn wa, Ìjìnlẹ̀ Ọmọ Yorùbá ló gbé ètò yìí wá sí etí ìgbọ́ yín wípé àǹtí Àjàrà ó ti jáde láyé. Ẹ̀yin èèyàn wa, tí ẹ bá fẹ́ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí, ẹ má bínú. Tí ẹ bá fẹ́ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí bí gbogbo rẹ̀ ṣe rí láti bẹ̀rẹ̀ títí dé òpin nípa ọ̀rọ̀ àǹtí Àjàrà, ẹ gbìyànjú kí ẹ tẹ subscribe button, kí ẹ dẹ̀ dúró kí ẹ wò ó láti bẹ̀rẹ̀ títí dé òpin ní fídíò tí ẹ ń wò yìí. Ẹ gbìyànjú láti wò ó láti bẹ̀rẹ̀ títí dé òpin torí a ó máa sọ bí gbogbo ọ̀rọ̀ náà bí ó ṣe rí láti bẹ̀rẹ̀. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Lánàá àbí lóru mọ́júmọ́, kákan sọ pé lóru mọ́júmọ́, àbúrò àǹtí Àjàrà ó ti jáde o, wá sọ̀rọ̀ wípé àǹtí Àjàrà ó ti jáde láyé. Ẹ̀gbọ́n rẹ̀, mo kàn sọ pé àbúrò rẹ̀, ẹ̀gbọ́n rẹ̀ ni ó ti jáde wá sọ̀rọ̀ wípé àǹtí Àjàrà ó ti jáde láyé. Èmi ṣe ń gbọ́ ni, èmi náà ní wípé kí n mú wá sí orí ètò wa níbí kí a wá bù yín gbọ́. Àǹtí Àjàrà ó jẹ́ arábìnrin òṣèré tíátà Yorùbá tí wọ́n mọ̀ wípé wọ́n ní ó ní oyún ni, tàbí àwọn míì tún sọ wípé àǹtí Àjàrà liver problem ló tún pa àǹtí yìí. Ẹ̀yin èèyàn wa, kò tiẹ̀ yé wa, a ò tí mọ̀ bí gbogbo rẹ̀ ṣe ń lọ, ṣùgbọ́n bí ó bá ṣe ń lọ a ó máa sọ fún yín níbí, a ó máa sọ bí gbogbo rẹ̀ ṣe lọ. Ẹ̀yin èèyàn wa, kò ní rí jù báyìí lọ nínú ní ṣókí tí a mú wá fún yín. Ṣùgbọ́n kí a tó máa lọ, àbúrò àǹtí Àjàrà ó ti sọ wípé gbogbo àwọn tó ń sẹ́ǹdì owó wípé kan má ṣe sẹ́ǹdì owó mọ́, wípé àǹtí Àjàrà ó ti jáde láyé. Ó dìgbà. Ikú dóró.